Hello there. Hello. You are welcome to the Edo Moonlit Folklore Gathering. A time to learn and rejoice together in the Edo language and Edo teachings. Wahia bedene, Edo yafe, wabedene o, wabavan, wabota, wabowie, that would waye, avamaye diana, that you tawa Nigeria. So we know get some we so so you know we have we so by your bed and now wa book ya but another you touch here mini no the makaka ma with bere na they go pa ukion me ai ma na de na o wa we say e ti man so ka we the man si go pa ma na we ori bude ebo ma ya we o ti ma osunde obokion ga are wa na we ma na wo ni ba obokion o were man ya anyone ni ro wa bokin o we the time no de no uzola na awe de gbegbe ya said this Friday wa ati wo bagbe o wa ya wewe o ga na ru na aso o ni ra ke bo mo ke wo no wa nya ma sa ne ra ma we so we de na ru ni ma la ho chengbe ma la ho di yobo ma la ho no ya we na ge mo hu ge be no de kan be dagbe ma ma pẹ̀lú Jésù Kristi iṣẹ́ wáyáwé iṣẹ́ ooo iṣẹ́ òkè ẹrù mẹ́nà ọ̀dọ́ ọ̀kọ́ èlé lẹ́wù náà dé ọ̀kọ́ èmùsìbọ́ gbàkóyọ o ó máa o wà bókíá o àbí ṣùgbọ́n ìgbé o wà bìdì kékeré náà yàgbọ́n o ẹ̀gẹ́gẹ́ náà o if one give Emma when I have when you know what boat or a good man be agman or not be atta and do it here. You wear me, okay, era kebe, okay, a mikbia, agina. You wear me, okay, era kebe, okay, a mikbia, agina. We have friend of one can, okay, really have one year. Yase gbe ìbọn ní abẹ́lẹ̀ mípìá ní abẹ́lẹ̀ ẹ̀ mú bọ́ wa náà o wà á mú tó ń yọ wọn méjì náà wá sí wọn nà yọ wà á bó kí wọn wẹ̀ dó àbẹ́rẹ́ o rẹ̀ o. de ukwu ne èmọ́ tuẹ́ ọ̀rẹ́ era ìyẹn àná ọ̀rẹ́ ìyẹn duku ne emotwe oge ra ihe anọ ya oge iye ya emona biebegbe duku ni atwe ukwu oge ri ya atwe ya ukwu oge yi ya atwe wabokian o emoni regbe na biebegbe ukwu ogera ihe atụ ya ukwu ogi ya duwa ya na tie ukwu na tụ abela mugun la giesa la bieze la loke la ba tụ ya fe goyi oke o goyi eva goyi ha goyi ne goyi ise goyi go o na logo yi me e bu ya wa gbona ukwu oge era ihe ẹ̀yìn àtọ́ òtẹ́dọ̀ èmọ̀ nìrẹ́gbẹ́ yàfẹ́ kìpẹ́ àdọ́rọ̀ kìpọ̀ ńrọ̀ ukwu oge era ihe ẹ̀yìn àtọ́ ẹ̀ ukwu oge ihe o ẹ̀bùsọ̀wé ẹ̀rọ̀rí ukwu ihe àtọ́ àbí ẹ̀yìn àdọ́rẹ́ Spain bẹ́ẹ̀ ẹ̀yìn àdọ́rẹ́ Ghana àbẹ̀mí ukwu ihe àwọ̀dọ̀ ọ̀gẹ́dọ̀ àìgbà ìbí ẹ̀dọ̀ ní mo ṣe Gladys ọ̀nàgídán era kwera ọ̀yàn gbẹ́ ẹ̀fẹ̀wẹ̀dọ̀ nọ̀dẹ̀ France ọ̀gbọ́ èkó kwera gbẹ́ àdóge dẹ̀bi ukwe era gbẹ́ Richard Osunde ọ̀gẹ́ era gbẹ́ dẹ̀bi ukwera gbẹ́ ẹ̀tíọ́sà ukwera era eri a era eri a
don't. I say what be what we here. Oh my be now. What is it be now? We am obey do. Gegyo. Obey do. De ukune. Amen. Twe. Oghe erai. Ena. Oghe odoe. Ukune. Amen. Twe. Oghe erai. Noah. Oghe odoe. Amen. Do not amen. Wajiri ya wanati amen. Nakata na edia. Amen. Oni oku na ye yo wa obukin baba. Obukin ra oirawa obukin baba. Oni oku oni amen. Obi baba. Duku ni atwe abe eku na ri wa. Oku ore ni akatwe bu wa no ya. Oku ogodoi odoni ado me. Hey! Goyi owo, goyi eba, goyi ha, goyi ene, goyi isen, goyi gone. But I logo. My young who ne yimatwe. But when you can manaya, who oghe odoi, atwe o, who odoi, who you could not hear what who odoni ando, young atwe. Tukma, as a coral. Oro. Abi yogi. Ya mobo to kwada fia o we ni memio o. E ma even o ye be ya fe ma mi ya. Yogi. Okwo erian. Erian e so tuebo me ebi do won ba e. Na tu okwo ge erian ni la yogi ya. Ibi egwa. Why yeah, oh. Okay, I bay. But badega ba we oku ogodo odo ni eyan to e. I bay. Ana you know, oghe odo bay. Afi wedo oghe odo bay. To you ogbomo abokin o. Oghe odo bay. Adoge debi oghe odo bay. Richard Sunday oghe odo bay. Helen no gba fun ogodo gba yi oko wa mo gba e na gan la kata ba wa gbeya na bi ta ni wa gbeya a to ba igbe e do pa manu wa o pa mani ma ya o obi wa o na bi edu na ka ye do na re bi edu de wa re obi de o ga e o Emi ne era ru we ugbo ne okwo ihu owo eva eha ene emi ne era ugbo ne okwo ihu ugbo na mu baba e mu gbo emi ne ro niyan pa yin po wa we okwo igbe to pun emi ni ka okwo gwewe o nero ne ge na ti okwu onukodo gwewe akwe o ti okwu ni awita ma we okwu ihu enene mi owe okwu bodi aki emi enne ogbera enne o na bo wo ta wo emi enne baba owugbo iwina no iwina the metaphor na ayi no kai gege awo yin pa awo abi ye yan gbe awo awo okwu ihu enemi okwu ihu enemi no owo eva eha ene awo nu tabo goyi owo okin o goyi eva okin o goyi ha gbenu wo goyi ene ko gbenu wo goyi okin o goyi okin o go wọ́n mi wà ná máa mo bọ̀ yú gbọ́ ẹ̀dẹ̀ yan ti yan ara gbogbo náà máa wá bí ọ̀rẹ́ ọ̀gá ayúgbò àyàn débi ọ̀gá ayúgbò èké rèéso bọ́ o
No cow. If ye, well, what's that? Oh, if ye, gele. Was Hana do you hana amu? Na hamu bo. Why were on a ye winoko. Owa kuru. I won't go query number of na winoko. Oh, if ye. Not Pogeba, a ball. Oh, Igbo ni atọ ni ha. Irano no rubo ya to no ye piato na yugo atono na nche goza. O igbi owo gbi. O ta ogun ngwe. Oko Igbo. Nupo gi ha. Ifie ma. Are gujane ona izore ne ado afie ma. Ado abaye yo. Ado afie ma. Ebi ni okay logo ebi ba manafini ebi na che ubi na do mu go to na ya bu don de yo to na do amu ipese yi oku ewe ni oku efie man aibe don ifedi oku ifedi ọ̀rẹ́ tí ẹ̀dín arúgbó ni ọkùnrin náà bí arógò òkú ìfẹ́ dín wọ́n ni tí màá fẹ́ dín àyìn òdín àyìn òdẹ́ àfihàn ẹ̀dínà rú wọ́n wọ́n ní àfihàn dín ọ̀rẹ́ tó gbé adé òtò ìwìn á nílò ọgọ́ gbé wo àyíyáku ọba ẹwà ẹ̀ nínú kà ó ọ̀rẹ́dọ̀ ọ̀ọ́ta ẹ̀rí tán wẹ́ẹ́ èrè wẹ́ẹ́ yẹn àdóbà ekene okwu na mfendi yẹn ikakaba ewe ọdí yọba di yẹwò yẹn ke wẹ ọbẹ rian yẹn ke wẹ ohia yẹn kakaba ewe ọdí yọba di yẹwò wẹwẹ ẹdi ayigbe iko ayigbe emi na okwu egwu babawu osunde ifie ọgbẹ egbọ ọgbẹ ekwen ọgbẹ egwa ọgbẹ egwa na ya gwa na ro okwu agwa aya di yan yo na ya wo ma okwu ere do gwe baba wo ma ndo ni ọgbẹ okwu ere o re ba ichawo oye be ya bo fe wedo ifie owo egbo eva ekwen ha egwa ene okay so yin ogbo mo egwa owo abema abema o mario ni egbo eyoni ekwen eyoni ifie eyoni isenwe wa gbe okay abema ikogbu abi abema abema sakwa okwo egwu pe abi yo elo abe inyanya ni awe gwe baba be vio so kun ya e bo na mi na tia abema wahia oye do gele fun la jo na yin ifie ogo egwa eva osisi oh e utayo osisi okwo ebios e wa ta na ki o kakabana we na kakabu ọwọ́ òkú efi osisi wọ́tà lọ́tọ̀ gbẹ o yẹ̀wò ya ànàbà yìí ọ̀nà yìí náà ìfie egwa osisi ìfie ekwen ìfi ọkà àgbẹ̀ ìfi wọ́tà níbi òkú ekwe fi anyway ya ti tẹ̀ ọ̀yọ̀ wa ní òkè ẹ̀kọ́ wà máa wò wọ́sẹ̀ náà yìí máa bẹ̀ bí òkè ẹ̀. Nagino obi edo gere wa kin ogbefun hele ogbefun ifie owo egwa eva egbo eha ifie ma ene ogbe wa ya mo ipo nagino na we fie so bai ifi na kun ke wo sisi na fi apobo ni ya o ya ma ọba o obe wedo obe video go yo ya jaga manu ha na yo ebo ha ne opia ya te egbe
èèyàn yàtọ̀ ègbè bẹ́ẹ̀ ó dáwọ́ kú ọ̀ẹ́ àwọn ìgbò ni ẹ̀bọ́ ìhà ni òpè ayàtọ̀ ègbè bẹ́ẹ̀ ó dáwọ́ kú ọ̀ẹ́ owó ìvà ìhà ògbéra ìhà ò ṣùgbọ́n ìhà wọ́n náà wọ́ ẹ̀hà bí mọ̀wé yẹn náà bí mọ̀wé dẹ́gẹ̀ ṣùgbọ́n yìí náà dẹ́gẹ̀ ní ọ̀pá o. Ó dáwọ́ kú o wọ́n á ní kú o yà máa ó dáwọ́ kú o ẹ̀bọ́ ìhà bàbá ìhà yà tẹ̀ gbé òpè yà tẹ̀ gbé yà tẹ̀ gbé àbíọ́ yẹ gbé wọ́n ní yà tẹ̀ gbé yọ yẹ gbé wàá ní kú o wàá ní kú gbìnà bàá ti ìhà ni. Yama ya go na ari na yama eri nwa ni ro wa ihin otuta wodo wa be wa o wa bokia du wa mi emi eso o keke ni mani bi edo ga en awon aka o na awe aka na awon nda ma gba okoto keke ni ma gba okoto na wi ma save no kian eri natana ebi ebo be asile yegbe mai dege o te eri ma yegbe mai dege ọjà agba okoto goyi okan o goyi eva goyi ha goyi ene goyi ise ebo ha àwọn bo owu ga mi goyi ise okan goyi gone. Woo! You might be on I walk that man here. So I was 7 years old. Another guy, Oka, on your Oka over here a bow. Again, the anyone, the boy, Oka, not Yobo, Okogun. Look what give her Egba. Egba. Why Egba? If you say you don't have anyone, you I do hear the more you boy, and I'm well bo. Then I'm going to go to Bona, I'm well bo. I don't know, I don't wear, I don't mind where you dear. Des fois, des cantos. Egba. What we can over here? Ukuba ekun e anyone agba yi. Oni ebanu yoreti apalode. 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 Ukuba. Wa he ni wa ya nefu won we. Uri upon gba yu ku gbagba. Upon gba don fi ku gbagba. Ndori yobo ni. Èyí ha ni màá dẹ́gẹ́ bọ̀ náà fi yè gbé adẹ́gẹ́ náà mi náà yé adẹ́gọ́ ni náà sẹ́ hó adẹ́gọ́ ni adẹ́gẹ́ yà ṣé òbí náà nàá fún yẹ owó ẹ̀ o ìhá náà màá wé náà tàbọ̀ àìgbẹ́ tóyìn ògbọ́n mọ̀ ọ̀wẹ́ ẹgbà òṣìṣì òkè àpálódé ògbẹ́ ọ̀píà. Emo boy bo anyone have a boy up here. Mo bo up here. Menso up here ni have pe gbe na up here na aso no go ebo kan. Bo ze bodo a up here ni ye kun no ye ya poka we kun. We ni ata me man up here ni ye ya gwa be bo wi awa. So where up yani ya ebo ise wa na we ya na de ya de piano ya de boya e kan we ya afia hun wa ya kan ya na ma de gbogbo kwagbe hey awe bokia oko oye dokua awa ni adagasu evido ye wewu aigbe iko aigbe mata na ba
Egba osisi akpalode opia. Okay. Now you know Egba akpalode odigba. Odigba. Audio ukuba. Odigba. Eti what's you not telling me about? If we do Egba, what I think. Akpalode what I know. Uruka ejo wa no. Sister Helen ọwẹ ìtàláwẹ ìtàgbó àpalódé okay ìtàláwẹ ẹwẹ ní ọyẹ ìtàgbó ìmáyìn ló yẹ nìkan àpalódé ẹnu adóge dẹbi àpalódé ìdíọ̀nà ẹgbà ìdíọ̀nà ìbíẹ̀dọ ọwá ẹ̀rín tíáwà fúyọ bàbá kí ọ yíyẹ náà má wà ẹ̀rín. Mawe na be ya we bu na ya gele avio ye gbe kan mata be o the even so be fe we we the bishop we na we bu be banka be o iya iwe mi e no ya wa tabi amia amagbe pa ye be o ke ma yere even na be ta ya kan apopo de yedo agba okuto o be de o àbí ọ̀nà máa wọn náà. Wá. Ọ̀gá yé òkú ní ọ̀mọ́kùá. Nínú wa. Ọ̀gá yé òkú ní ọ̀mọ́kùá. Anìkín. Òkú. Anìkín ọ̀gá yé ọ̀mọ́kù. Ọ̀gá yé òkú ní ọ̀mọ́kùá. Ọ̀mọ́kùá yìí. Ọmọ ni ẹbí ẹ̀. Ọmọ ní abịa ọmọ rogwo mokwa rogwa n'ọnwa n'ọsẹ n'ọdịokwu ọnwa ya agayọ okwu na mokwa ọmọkwa yọrọ adị okoko ere a ẹrọ ọgị manedo ẹrọ yeye ọmọ wọn ya agwa lokwo rie na ọmọkwa anọ Goyi owo, goyi eva, goyi eha, goyi ene, goyi ise, goyi go. Era ọgaye okwu ne ọmọkwa. Ọmọkwa ni seti ni oboda ọmọkwu nọrọ imagbọrọ n'oye mose na enwe dele den gọdọgọdọ. Agbọ̀nsó na ọ̀rìn ẹ̀yẹn kwẹ́kù rẹ̀ ike bèbè ọ̀rìn ló tà mí yẹ ọ̀rìn tà mí ra ṣùgbọ́n èèyàn yá gáyọ̀ lẹ́gbẹ̀ẹ́ era ọ̀kúdà ọ̀nà yá gáyẹ̀ okwu nà ọ̀bọ̀n. Àpòbọ̀ nà dó yẹ ẹ̀bí ẹ̀dọ̀ ìhà ní wá gbẹ. Mà ékùtà yìí ẹ̀tí ó sàtìbí ọ̀gbẹ́ era ẹ̀fẹ̀wẹ̀dọ̀ era gbẹ nàrínà era gbẹ Richard era gbẹ. Andrea Amato! Wahia we Andrea Amato or my the my really and Abuka. Andrea Amato, Erano, Bay, Lydia, Erabi. Erabi, Yavaco Gayo, a Baya Gayo, water. We bay. To you, Bomber, Era, Bay, Era. Everywhere. Okay. Adoge debi era gbe Sister Helen era ibaba ọ̀gá yo mokwa wa ta no ọ̀gá yo ku no mokwa abi aya ko de ni pe ya ni baba ya ga yo ko mure agboba ni ya o abe owukun ku no oti ma no owukun ku abe gbo ma gwa le oku oho ihe ni agba kuni eso lo do mose no be won yime a do ta me otima wo wa a do ta me ro ma kiri yo ma ye ro ma be ku ri owo lele wa ho agayo wa oye omoku ne odo wa oye omoku ne odo ariwa nínú wa no yẹ mọ́kù ní ọ̀dọ̀
no your moku no do. Moku no man why no come why ya no do no ya no do. Oh na man no so egbe na ya no do ola me. Nena man no all your moku ne odo. Omoku we don't want say we don't want say. E no can say we don't can say. We don't be say we don't be say. One be say tin ya no do. Ogbuda. Go ye wo, go ye ba, go ye ha, go ye na, go ye san, go go. Why now? I got about era, oh, your moku no do, era do one. Ye moku no do, I remember oh, ya no, ya no do, era, oh, ya no do. Era onyamo otedo bi ari omanedo era onyamo o mu piano o mu kuno era pasetin ya no do ba ya gbokun wa ni gbisasa iye wa ni ye dem yore wa dan won wa yo bi wa no do era ya jo ko obo no do ya rebu ni abura oni abura Christopher Ekato, era, bay, you don't spell it era, Christopher Ekato. Okay, my year, until my book, Koyo. Okay, tell you, Bobon, era, bay. Oh, now you know, era, bay. If you were doing era, bay. Andra Mato, era, bay. I don't know to be era, bay. Richard should era, bay. A chosa, or walk, I bay. Okay, bay. Okay, boy, your book will not do. Oh, okay, but. Oh, I mean, okay, but why we will so pan you, no do. They era or mock woni a ira mo. They go figure, ne? As a team win, okay, by Ugban so every okay, bell, every time on my near see me. Neither or money see me. But you know, I ever ask you, I don't know why we have yet at all the mapa of the Riano Fiani or Mayo or the young money. So, cat bear, the thing I want with it. I see me. Uvien or money or la do. Era of your moko no do. What you do? Oh, your mono. Owó kò máa wé wọn náà lọ́gọ̀ ẹ̀dẹ́ ọ̀yọ̀ òbí ọwọ́ ìnàdọ̀. Ọbẹ̀ èdè o wá dẹ́nẹ́mí èyí vẹ̀ ìhẹ́n yé ọmọ dẹ́nẹ́mí ọ̀vẹ̀ ìhẹ́n yé wá èmi ha àgbà lọ́wọ́ náà. Nina wa every hen ye or more. Nina oven in hen ye or more. Ye wa. If you have got Aniki never hen your mo. Oko Aniki of hen ye, enemy, the enemy of hen ye. On I do not have. Jama on I do. I don't wear it no don't know. Where no one every hen ye or more. Oh, where no one every hen ye, enemy. If you have valuable. Coco, Wagado, I don't know about you, Wagado. I don't know what I know, Wagado. I do, Wagado. Going, okay, going, going in there. Going, son, going, go. I'm gonna get ya. Okay, Opia, even a year more on your car. No, give up. Oku, or van, ye. Dear, I didn't or more. Oku or van, ye or more.
Okwe vi hen yo mo, okwo vi hen yo mo. Du wa de okwe vi hen yo mo, bo yo ni kai. Okwe ama omo okwe na ko mo. So pa salo pa pari hen de ko mo na ya ve ke ya ve okwe no ri ogo yo wa yan ogele wa na. Muda ba do mi na ni abi la gben wa ka. Ikwawe is a team na ko mo. But okuni aruwe odo wa edamon bien no gata so wa edamon ko don ruwo do. I feel where you have o ni o se ro pe na vi en yomo. So pa o ko vi en yomo. Bo de ko na vi en yomo yo be na no kian he. No ni en ko yo pa tinta. Omo akara na vi en yi. Agigbe okua ande amato okuo okua keke nu ka gbon na ka gbon ko o ma gba we o okua bi yen yo mo okuo vi yen yo mo obo ute una fie we to yi bo mo era iye ovi yen yo mo yo o ma gba iye no nípa ọgbà iye ọpa tí ń fi hàn yọ mọ era okay okay bangi mi ya mama era vi hàn yọ mọ era vi hàn yọ mọ ama edi o era andi na wo pia wa gi hàn yọ era vi hàn yọ mọ iyo vi hàn yọ mọ o vi hàn yọ mọ to yin gbe o wa gbe ha osunde o pia eri wa no oku eri wa no ọmọ wa gbe ha so wa o fe gbedo oku oven ihe ye ọmọ ogboni e fe gbedo gbe adore oku avi yen ye mo eri no oku ovi yen ye mo gbe ona yin no oku avi yen ye mo oku gbe ye mo ọmọ gbe adore debi gbe ọmọ le dia oku avi yen ye mo oku ovi yen ye mo gbe e so sa tv oku kebe oku gbe ekato oha oku ati agbe na we oha okay okua o pi I a okua okua Christopher ekato yomo we yomo vien yomo e wan tani okay Lydia also let's invite our Edo people to attend this class you know no what if you do we here ikeni anse keni ara me o e we bo an you Africa and what here ni awe do adan o ni awe do de ba ma awe mi even ya wa le do ba wa ge mi le do ba wa ge ore do wi bi do wa ge ore do wi bi do wa ge ore do wi bi do to go me no Apomani ya do ya odekeba agege era no kwen ifi no ke akobe no be fie osisi irie onwome wa o irie onwome keni gbon yomo omo yin ladian be omo yin ladian wa dere gwenda gweta era no kwen ifi no ke akobe no be fie osisi irie onwome wa bori mo bori o irie onwome bokin e do no we do ma say era no kwen ifi era no kakobe era no osisi oko irie onwome wa won bokin okay going owo okay going eva okay going ha okay going ne okay is okay going se okay o okay going go wa yere o wa yere baba ya gun agere de you know okay ke ma yere
E baba ogbolebe mudon yen ri ohun me asakan won asakan o ehun me na mari emi owo ro parapa yi won asakan aile ne era be do aile no kwe do awa gwan ri bode ba o no aya baku eya lu won me wo mari be ro pa yo den oga no aya baku o ya de hen ya le no ya baku o ya de ure egile nu ya le yen ga be mi hen lu ana be mi egile lu e be gui oge na wa le awa mu na we mi oworu wa mami wa de awa awe baba no fi si yan ri won asaka o piano o pe wa no vie do ya na ri won asaka ai gbe asaka no to yo gbọmọ obolokan obolokan ande amato asaka no gbe e ti o sa okikan when makari tare na neku ya oye we na tu sakari tare ri okikan na ti okikan oni emi no kan o mu owo yan pa oni okikan de da yan ye osunde oro you know oro oni emi na ofigbon ye oro osunde o de gbegbon asakan gbe na ri no asakan gbe adore asakan gbe to yi bomo asakan ebon gbe asakan gbe lydia owe eri ohun o kan won asakan o yawo o fi wedo asakan gbe ekato Christopher ekato obolokan obolokan emi na mari mi na ya ri yo be ni yan ye o ma de di o fi gbo yo ba de bi ro pa yo na ya ri yo oni obolokan okay e fi wedo won won we o ma no ba no won we na ba no we wedo won we na ba no okay adore debi baba ri asakan awa Sister Helen obolokan so ba ka to asakan no won na mari emi owo yi mari na ya ri oyi wa po de do ebo be gbo ebo be so pan ri ba ma na do ri ba o ya awa ode ko pa o era no mo igo igbe na eve ukwu we oboira onwa era no bigo igbe na eve ukwu wo beroma owo iva eha ene ise eha ihion ihin igbe era no amigo omoigo isan igbe wenuta ogbera igbe o na ebuku wo beraba era no amigo ebuku egenede akedo to wa bai igbe wenu we ka kigbe na egege era no we baba ze tin ko no obi ya ebuku obi ya yen ga fia na obi ya yen eri yon ke na irano migo no gele agbon ya gele ya baba ni okoi awe ati emu gbusa we irano migo awe de na mi owe baba obonkao nene mi oge omonkao won yi yon ko igbe awonu ta o
do ma be en gbe ti bisa do ma be en sen gbe ha do ma be en ha gbe va do ma be en va mo pa iranomigo no mo ibuku obira gbenu ebo iranomigo wa ri wa se ma iranomigo omi iranomigo èmi ó kọ kémi kọ nà ìmọ ọìmọ èmi kọ ni àbíyá kọlọ àbíyá kíyan ọ̀nà iranomigo do ho ni bẹ́ẹ̀ ho àná o bẹ́ẹ̀ ho àná goyin owó goyin eva goyin eha goyin ene goyin ise goyin eha oho goyin eha goyin ni wọ́n ṣe ti mẹ́wọ́ goyin go ho àwa ìgbìngbé àìgbìn èyìn àìgbìn hàn àìgbìn sàn àìgbìn gbàgbọ́n àìgbìn pa ok ebi àwọn tí ọgọ́ mẹ́wọ́ ẹbẹ́ wọ́n ìfẹ́ bẹ́ akọ̀lọ́ ìrọ̀wọ̀n ànírọ̀wọ̀n akọ̀lọ́ iye kéfì ya ẹ̀yà wa àdìyẹ̀wòkù ẹbẹ́ ànìmọ́ ìrànìmọ́ ni bàbá kọ́ àdìyẹ̀wòkù ekoko ekoko ẹ̀dọ́ yàgbọ́n ekoko màsúrò ọ̀dọ́ rí ẹgbẹ́ kòkó wúkù ekoko ni bàbá kọ́ ẹ̀ máa yẹn kọ́ lọ́ bí bàbá ìpà èrè ọ̀nà ekoko ẹ̀dùn ìrẹ́dùn àmì ìrẹ́dùn ẹ̀ máa mi ẹ̀dùn dẹ́ni á o ẹ̀rẹ́dẹ́ ẹwà pọ̀pọ̀ àìsí ọ̀nìyà ìrẹ́dùn àbá àbí ọ̀nà máa bá gbogbo àbá ìrànlọ́míwó àbá ìmọ̀ ọmọ rẹ̀ ọmọ ní akọ̀lọ́ tó pọ́n àbá ní tòbọ̀ ẹ̀ àṣùwọ̀ àyà àbígbó àbá ó tiẹ́ bàbá sókè ó tiẹ́ náà lè kọ́ gbogbo kòkíyàn àbí ó tiẹ́ ni ó tiẹ́ rẹ̀ dóòsà ẹ̀dí ọ̀nà o ó tiẹ́ rẹ̀ okoro ẹ̀dí ọ̀nà o ó tiẹ́ ọ̀hẹ́ rẹ̀ ẹ̀gẹ̀nẹ́dẹ́ àti ebe tí kọ́ ọ̀rẹ́ ẹ̀gẹ̀nẹ́ ayé náà nìyà ẹni wọn ayé àríwá bí kọ́ ọ̀hẹ́ gbọ̀nsẹ̀ bá gbọ̀nsẹ̀ hà gbọ̀nsẹ̀ nà gbọ̀nsẹ̀ gbẹ́ ogbó ọ̀hẹ́ àríwá bí mọ́ ọ̀dọ̀ wa délé kwa àdó action wẹ̀kì ìrànlọ́mígò dùn udi ó gbúdi udi dídọ̀ bàbá kọ́ nana bàyàn ọ̀wé fan ìrànlọ́mígò dùn o ivie bo ni wà ẹ̀dọ́kà ọwọ́ ivie ni bàbá kọ́ kẹ́ni yé kọ́ bàbá ẹ̀ pa ọ̀kẹ́ onímọ̀ ilé ọ̀dọ̀ ivie bo ako ni bàbá kọ́ o gẹ́gẹ́ bàbá náà bí wọn máa yà á kọ́ lọ àdó àgá ẹ̀ díẹ̀ ní ẹ̀wọ̀n náà sì kẹ́ mọ́ adịako ọ ga-anwụ ya ife ẹgẹnẹdẹ àtẹwẹ ọkàkọ ẹdíako yọdí ká wẹ ọ̀ràn ọkàkọ ẹkọ ya ẹdí yẹn ìṣẹ ọmọ ẹwò ẹyẹ ẹgẹ náà wẹ yà kọ ẹyẹ náà yà kọ kpọnà kakọ ìpè ha ya mọ àmọfìwèrè yẹ ìpè ha yẹn fún amọ náà yà kọ o yà kakọ àwáwé mígò wọ sẹ́yà àwáwé máa ẹnu mánà inú wa ìgbẹ́wọ́ òbí ẹ̀dọ́ ṣógbẹ́ni mẹ́bà ń gbẹ́ tó yìí bọ́ mọ́ orun ẹ̀wọ̀n ta mẹ́mà ń yẹlé agbọ̀n ní orun ẹ̀bẹ́ ta ẹ̀ mágò ọ̀rẹ́ mágò ẹ̀wọ̀n tàgé náà o mágò ọ̀ ní ogún ìbò okay ìyá ìmọ̀ ìmúta ànìmó ọ̀tà náà o ògbé 1 2 3 ògbé ìnẹ̀bọ̀ okay gbadí sọ̀dá iná ivi ẹ̀yà agbèvìyà ivi ìhìnì ọ̀rọ̀ ivi okay orun ẹ̀rọ agbẹ́nà orun okay akó gbọ́nì ẹ̀dín gbẹ́
The mango bay, aba bay, a cocoa bay, yaba, osude, aba wo, a cocoa eva, ebe ha, ivi ne, udi se, otia ha, ekpiro, yon, ekpiro, obi yibotien, yayo, Emmanuel Moyi, Emmanuel Moyi, your book, Ivi, or weaving. Ivi ini, mo ivi ini, mo you din, want to know, din it all. I don't get to be ogui, want to know, I will go you. She started Helen, ebe, kebe ako, kebe koko, kebe animo, kebe dun, kebe tien, kebe din, bayo. Christopher Kato, even animo, udi, wayaibo. Me ma yeri agbangba wegbon abaye ohun wegbon ekpiro opobo ni yedo go to now gege an gege wona na pa wan go to now le o ona yo keke wo abe abe be ugbo baba iye no lie eyan ọbẹ wá èèyàn ọba náà nà ìyẹn rí yọ orí ẹdọ lórí ẹdọ bẹ́ẹ̀ ni màá wá rẹ iye màá níbi ẹdìgbò bẹ́ẹ̀ ó gbé bàbá iye náà lá èèyàn ọbẹ wá èèyàn iye náà lá èèyàn okùn náà lá èèyàn ọ̀là ẹ̀ ààrẹ kún ní ọdún ńlá ẹyẹ ṣìkòkò yẹrù okùn náà ńlá èèyàn ìyàn bẹ wá èèyàn wọ̀nyí ìwé èèyàn ẹ ìyàn tán èèyàn ẹ àyàn lè yàn àyàn kì í yàn dẹ̀dọ̀ náà sẹ́yìn bá okùn òní náà ńlá èèyàn ìyàn bẹ wá èèyàn bàbá ẹ̀ mà náà dẹ̀dọ̀ èdè wọn ẹ̀ ló wà. Whatever, yaba ye. Oko no lainya, iye no lainya, olai. Yan be, wede na mi nya. Wo yi wede mi ye. E baba okwe yo gbe don we. Owe no buen owe no ton owe don le owe don gbe owe don kiwon. Yan be wede mi nya. Yan be tai atoboyegbe atoboyegbe. Okay, I will go your go ye ba. Okay, I will go ye ha. Okay, I will go ye ne. Okay, I will go ye say going. Go. Edo man say iye no lanya. Go no lanya. Yan be san nya o san nya. Asanya he baba ewe na o we ka me ko wo no sanya iya ni elo ni esikoko ni lani o be mu no yo ewo popa mu yo o mu yoke no yo telebu ne mo se o ku mu yoke e wa we no digba se bo o e wa we no wa konkon se bo o to pa e be no jege o no ra de selebo no mo se o vio yibo e ke na ya la yan fo wa ge ìyíyan ìgbà wáyé ìgbé ìgbà wà bàbá yan ọ̀yàn yà nẹ ọwà yà nẹ òkúnú sànyà ayì yàn ní nẹ òkúnú ìgèdè ọwọ́ ọbẹ̀ pọ̀n bàbá ọbẹ̀ yàn ní àrí ẹ̀ òwà ọwà bì àrí ẹ̀ kì ní ẹ̀mí kí náà mi gbówó ọ̀ ní ẹ̀yà lè rà ìrànlọ́ wa ọ̀gẹ̀ wà nù ọ̀yà kí wọn ọbẹ̀ ìdíwó adéọgbà ọbẹ̀ ìdíwó yẹ kú ẹtọ ọbẹ̀ yà dẹ̀ ìwàkùẹ̀ ẹtọ ọbẹ̀ yà dẹ̀ tẹ̀lẹ́fọ̀ ọ̀nà agáwé bàbá ọ̀nà agáwé yẹ ló yí èpọ̀n ọ̀hún sàlọ́bọ̀ ìbá màá tásẹ̀ náà o ẹgbẹ́gbó túgbìrà náà ní àbí díẹ̀ dẹ̀ náà kùẹ̀ ẹ̀tún sàlọ́bọ̀ akùẹ̀ bí akùẹ̀ ọ̀ìkẹ̀ ọ̀gá bẹ̀rẹ̀ ọgọ́pá náà wò ẹ̀ẹ́gọ́pá kẹmẹ́ ẹ̀gọ́pá náà wákùẹ̀
Avi adi na with the woga ko. Etun salobo. Any man in Rowa, by Weaver, whatever I know, worship, what you will back be a who, what you will back be a who. Ukiora, a dear I mandona. I will tell me read my bow, who are ma, who are fe, every affair banwa. If young banana, I'm going to have a swabo. Anyway, I will do this out by our wa. It's Oba a way no do. Ito ikpebe kete ri ga ma wa ga ma o yo pe un duke Oba ilu boy fo ise Oba ato pe ise Oghe no Oghe an do Oghe baba do wa we iye do wa we etima ya do Oghe kente na ko etun salobo o ya fe wa we so go share what you have done. Don't forget to click like. Oh, Baba, click like. You like it. Okay, that's good. Where's your name? You marry. Click on the like. When you have the computer, how we done? Anyone in the world, always say why we vary and wow. So about the bawa alamogun o alagesa o akuyo wa yafe wa baba.